never níbi ànígbà kẹ́nẹ̀ kó bọ́ àwọn bàbá wa àwọn aṣíwájú tàwa òní Sheikh Adam Al-Ilory Sheikh Kamaluddin Al-Adabi bàbá Sheikh Murtada Abdulsalam àwọn bàbá wa Sheikh Abdulbaki Muhammad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo bàbá tó ti ní orípa nílẹ̀ káàró jẹ́ tí ń bá àwọn sùmùrà ẹni gbogbo wọn ẹ̀rọ làgbà tíá ẹ̀kọ́ ta kọ́ra wa torí wípé àwọn bàbá àdó àwọn gbàlú rẹ̀ lórí. káwọn ṣe rábìtà ní ẹgbẹ́ awo ẹni tó bá ti jẹ́ tiwa ká fún lóyè ẹni tó bá ti gbọ́rọ̀ sí wa lẹ́nu ká fà mọ́ra sọ ẹni tí ò bá ti gbọ́ tiwa bóyá lákìídà àbí lọ́rọ̀ tá a sọ tó rí pé kò ṣe káwá yẹ̀yẹ́ lójú gbogbo èèyàn ó dídì mọ́mùlú káwá yẹ̀yẹ́ ní àwùjọ káyẹ̀yẹ́ níta ká hàn ká má ṣe rábìtà ilé ibẹ̀ ká má ṣe rábìtà ilé yìí ní wípé ọjọ́ tó wó bá dé nìkan là ń ṣe rábìtà àbí tá a bá rí ẹni tá a fẹ́ bá tiẹ̀ jẹ́ nìkan là ń ṣe rábìtà ká jẹ́ kí rábìtà owó tún ní wípé iṣẹ́ gbogbo gbà. ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 ìlú Ìbàdàn gbàlejò ọba Olúwo tilẹ̀ Ìwó kan lára àwọn aṣojú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Malam Yusuf Adépọ̀jù bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ́ Ẹdó àti Delta àti àwọn èèyàn kànrìnkànrìn káàkiri ilẹ̀ Yorùbá títí tó fi dé Òkè Ọya lọ́hùn-ún síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwùjọ àwọn àáfàá àti ìmáàmù títí nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ́ Ẹdó àti Delta eléyìí tí ó gba òǹtẹ̀ ìjọba. Lára àwọn èèyàn kàǹkà tí wọ́n wà ní ibi ìfilọ́lẹ̀ yìí ni aṣojú Sheikh Shauban Adam Al-Ilory tí wọ́n jẹ́ khalifa Sheikh Adam àti àwọn àgbà àfáà pẹ̀lú àwọn èèyàn kànrìnkànrìn káàkiri ilẹ̀ Yorùbá tá a lè dárúkọ. Oríṣiríṣi ọ̀rọ̀ ìmọ̀ràn àti àwọn àkíyèsí pẹ̀lú àpèjúwe ló jáde níbi ìjókòó ìfilọ́lẹ̀ ìmáàmù àti àáfàá nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ́ Ẹdó àti Delta eléyìí tí ìjọba lù ló ń tẹ̀. Èyí ni ohun tí aṣojú Sheikh Shauban khalifa Sheikh Adam àti Malam Yusuf Adépọ̀jù pẹ̀lú bàbá mufti àgbà Sheikh Daud Mọ́láàsán bá àwọn oníròyìn sọ níbi ìfilọ́lẹ̀ ìmáàmù àti àwọn àáfàá nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ́ Ẹdó àti Delta. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé lórí ìkànnì Ojúlówó Ọmọ Yorùbá ẹ tẹ̀lé wa ẹ bá wa fọ́n ká kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́ ẹ fi èròǹgbà yín sí abala àríwísí lórí ìròyìn tá a mú wá sí etí gbọ̀nyín. ilé tá a ṣe lénìí tá à ń kó jáde League of Imam Afa oríire ńlá ló jẹ́ fún àwọn bàbá wa nílé àti gbogbo àwọn mùsùlùmí torí pé ó tọ́ka sí pé iṣẹ́ wọn yọ ó tọ́ka sí wípé iṣẹ́ tí wọ́n ń ṣe Ọlọ́run ọba àdékẹ́ ọlá lọ́wọ́ sí torí wípé ọmọ tó bá ṣe oríire ìdùnnú bàbá ni ilé náà tó dẹ̀ wá ń ṣẹlẹ̀ lénìí bí ilé náà ṣe ń jáde lọ́jọ́ iwájú oríire ìjókòó yìí náà ni kó náà tún bí irú ẹ̀ náà so ilé láti mọ̀ pé Islam ó ń lọ síwájú sí. irú ìjókòó yìí ó yẹ kó ti wà ṣáájú ní ṣùgbọ́n wọ́n ní á bẹ̀rẹ̀ wọ́n ní bóòlù àṣẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà òun là á gbà bẹ̀rẹ̀ kí là á fi bẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n ní ẹjẹ́ á bẹ̀rẹ̀ báyìí náà níbi tá a ti bẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ yìí náà ká ṣe renovation ká ṣe jábùrù kí n lò bẹ̀ ká sọ ibi táwọn bàbá tàná ibi tán ṣe dé a ní sọ wípé wọn ò ṣe dáa òun mo sọ yẹn eléyìí tá a fẹ́ ṣe yìí a ti sọ nínú ilé pẹ̀lú àwọn kọmitì pé ẹjẹ́ á lọ wo báwo ni Sheikh Adam ṣe bẹ̀rẹ̀ bàbá kọ tẹ̀kìrì gbogbo nǹkan wọ́n ṣàánú wa láyé gan Sheikh Adam wọ́n ṣe bẹ̀rẹ̀ gbogbo ìgbésẹ̀ wọn gbogbo bọ́n ṣe ṣe bàbá kọ sílẹ̀ wọ́n jẹ́ sí wípé à ń sọ̀rọ̀ lẹ́nu èyí tó wá wà láníyàn wa àti iṣẹ́ tá à ń ṣe ó ká láfa èyí tí ń jáde lẹ́nu wa so ìwádélé ilẹ̀ èyí táwa rí tó jẹ́ bí wípé a fẹ́ tún ṣe kó wọ́n jẹ́ pé inú ẹ̀ náà làwọn náà tó fẹ́ kó sí tí rábìtà ilé tá a ṣe yìí tí ó fi ní tún bẹ̀rẹ̀ o ìlànà àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ ṣe ni wípé gbogbo àwọn bàbá wọn bá ṣe délé ilẹ̀ ká wá wo ọjọ́ wo ni wọ́n fẹ́ ní ìjókòó rábìtà níbi tí wọ́n ti ń ṣe rábìtà kí gbogbo àwa yìí àtàwọn tí ń bẹ pẹ̀lú wa ṣebí èyí táwọn ṣe rọ́bì tọ́tìlẹ̀ ìmọ̀ wàlúùlámà fíbi rábì Yorùbá gbogbo wa yìí wá jàfà àjẹmọ́mù nínú ilẹ̀ Yorùbá ó ní wọ́n ní olóòrò ó ní wọ́n pín kéré òsínlé Yorùbá ní mọ́ sọ pé òsínlé ó ní wọ́n pín kéré kí gbogbo wa yìí lọ rábìtà kí rábìtà ò bá wá gbà wá wípé bàbá àdá rábìtà mi ilẹ̀ o Ọlọ́run kàn ní wípé ká lè ní orúkọ ká wà recognize lọ́dọ̀ ìjọba àwa dé kí wọ́n máa fún alága gbogbo àwọn tó ń lága ń bẹ̀ lánàá tí Sheikh Adam dálẹ̀ kí wọ́n pàdé àwọn rẹ̀ àkọ́kọ́ gbèsè tó yẹ kí rábìtà yìí kọ́kọ́ gbé ní wípé gbogbo wa àti bàbá mufti ilẹ̀ Yorùbá tí Ẹdó and Delta kún tiwọn ṣé mo pé kò sí nǹkan tá à ń jà sí bí tẹ̀síìrì tí Sheikh Shauban ṣe nú àwẹ̀ ńgbà mufti wá kí wa ìkan jẹ mufti ilẹ̀ Yorùbá Ẹdó and Delta ìkan jẹ mufti ilẹ̀ Yorùbá kò sí Ẹdó and Delta mẹ́ kí la fẹ́ jà sí kí gbogbo wa àti mufti Ẹdó and Delta àti mufti ilẹ̀ Yorùbá nìkan kí gbogbo wa wájọ wà ń rábìtà kó kálukú máa mú fíkra àbá ẹ̀yin bàbá nǹkan báyìí la túrò tí wọn bá wá gbà ẹ gbọ́ ṣùgbọ́n gbàtà àti bẹ̀rẹ̀ náà ni tí wọn bá wá gba ìmọ̀ràn wa
tá a sọ nígbà náà láwọn àṣẹ sọ wípé wọn fẹ́ wa ṣùgbọ́n ṣáà ti make attempt láti lọ ná ìyẹn já kọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbogbo tá a ti sọ yẹn lórí wípé ká mọ̀ ṣe rábìtà ní ẹgbẹ́ awo, ẹni tó bá ti jẹ́ tiwa ká fún lóyè, ẹni tó bá ti gbọ́rọ̀ sí wa lẹ́nu ká fà á mọ́ra. sọ ẹni tí ò bá ti gbọ́ tiwa bóyá lákìídà àbí lọ́rọ̀ tá a sọ tó rí pé kò ṣe káwá yẹ̀yẹ́ lójú gbogbo èèyàn onídìí mọ́mùlú kábàárà yẹ̀yẹ́ ní àwùjọ káyẹ̀yẹ́ níta ká hùn ká mọ̀ ṣe rábìtà ilé ibẹ̀. ká mọ̀ ṣe rábìtà ilé yìí ní wípé ọjọ́ tó wó bá dé nìkan là ń ṣe rábìtà, àbí tá a bá rí ẹni tá a fẹ́ bá tiẹ̀ jẹ́ nìkan là ń ṣe rábìtà. ká jẹ́ kí rábìtà owó tún ní wípé iṣẹ́ gbogbo gbà rábìtà yìí tó ẹ̀ star expect lọ́dún ẹ̀ òun ni wípé ta'awun 'ala al-birri wa taqwa. tó bá jẹ́ pé mọ̀rọ̀kàzí ló bá ṣe tí ò dá ẹ jẹ́ kí gbogbo wa kájọ bá wí. tó bá jẹ́ pé àdàbí ni a rí oore lọ́dún ẹ̀ ẹ má yìí ká sọ pé toró jádàbí yà látà dànù. tó bá yẹ pé máàjù ni tó bá yẹ pé sùn ní ni àrò oore lọ́dún ẹ jẹ́ ká forí yẹn hàn. ìyẹn láfi ní àṣeyọrí. tó bá jẹ́ pé téèyàn kan bá ti ṣe nǹkan tí ò bá ti ń ṣe ti wa tí ò bá ti papọ̀ mọ́ wa a sọ wípé n tó ṣe yẹn kò ní túmọ̀. a dẹ̀ rí pé òdodo lélẹ́yìn tó ṣe yìí dáa òun ló wà lórí òótọ́ káwa fi agbára tó yẹ ká fi gbé sókè ká fa agbára yẹn ká lọ fi já wálẹ̀ kò jẹ́ kó rí bẹ́ẹ̀. nígbà tí àwọn mùsùlùmí wa nílẹ̀ káàró òjìrì kí wọ́n mọ̀ nípa àjókòó yìí ò ní wípé àwọn tí ń bẹ ń bì àwọn dókítọ̀ lọ́ọ̀yà òǹkéwú oníwèé tí wọ́n jẹ́ mọ̀ọ́mù. so àwọn kan tó ń fèsì àwọn mùsùlùmí lẹ́niwẹ̀ẹ́ tí ààrẹ nìkan sọ̀rọ̀ nípa ẹ̀ òun làwa dìde pé ẹja sọ̀rọ̀ nípa ẹ̀. ó wá lè jọ bí ẹni wípé irú táwa gbé kalẹ̀ àwọn bàbá yẹn náà gbérú ẹ̀ kalẹ̀ ìta bàbá gbé kalẹ̀ bí wọ́n ṣiṣẹ́ dé àsọ̀pọ̀tì wọn ibi abá tó ń ṣiṣẹ́ lọ àsọ̀pọ̀tì wọn ṣùgbọ́n èyí tí wọn bá ṣe àwòṣe kò tí ì nìsín èyí tí wọn bá ṣe àwòṣe èyí tí wọn ò ṣe ọ̀pọ̀ ńlẹ̀ a sì ṣe àsọ̀pọ̀tì wọn nẹ́ẹ̀bà níbi àníbà kẹ́nẹ̀ kó bọ́ àwọn bàbá wa àwọn aṣíwájú tàwa òní Sheikh Adam Al-Ilory Sheikh Kamaluddin Al-Adabi bàbá Sheikh Murtada Abdulsalam àwọn bàbá wa Sheikh Abdulbaki Muhammad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo bàbá tó ti ní orípa nílẹ̀ káàró jẹ́ tí ń bá àwọn sùmùrà ẹni gbogbo wọn ẹ̀rọ làgbàtìyà ẹ̀kọ́ ta kọ́ra wa torí wípé àwọn bàbá àdó àwọn gbàlórí àlórí tí ó bó ní gbogbo olúwa yóò ṣe kójọ níbì kan láwa máa ṣe nǹkan tí ò ní básìkò mu àbí nǹkan tí ó wíkì àwọn bàbá wa àbí nǹkan tó fi mú wọn bú àwọn bàbá pé kí ló dé lẹ́yìn bàbá yìí pera ayé láṣáájú ẹ̀sẹ̀ tẹ́wàá dìde sí nǹkan báyìí ṣe pé àwọn kan bẹ àwọn bàbá wa tán bá dìde sí yọ̀dà bí àrífín bí irú àwọn tán sọ̀sọ̀kúsọ tán parọ́ lórí íńtánẹ́ẹ̀tì pé àwa ni bandit ẹ̀sìn àlàáfíà ọ̀pọ̀ sí ìkàjẹ́ bandit inú òfin Islam wọ́n ó gé lọ́wọ́ wọ́n ó gé lẹ́sẹ̀ ni wọ́n á kàn mọ́ igi ẹ̀dàkùn ẹ̀wò bandit terrorist tó bá ti ń pààyàn tí ń dàlúrú tí ò fi èrò lọ́kàn balẹ̀ ìyà tí ń bẹ ní Al-Qur'an ju ìyà tí ń bẹ ní òfin Nàìjíríà lọ so sáwà yìí láwà support ìbínú Ọlọ́run tó nípa bẹ́ẹ̀ àwọn bàbá wa ẹ̀ka àgbàlagbà àwọn àwọn pé intanet bá lọ ọ̀dà àmì yìí extension ni ìgbìmọ̀ àtàwọn bàbá wa ń jẹ́ Yorùbá land àwa jẹ́ Yorùbá land Edo and Delta adẹ̀ ń dìde sí ẹni tètè wá láti gbogbo area yìí pátápátá a sì ń pé gbogbo mùsùlùmí pé ẹni ìṣù tí bá ń ṣẹlẹ̀ wo ìmáàmù tí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ń bá wa ṣe àbíkó pé nọ́mbà wa straight á dìde sí àwọn wa jà àwọn ayé mọ́ nígbà tí lọ́yà bá wà nílẹ̀ àjẹ́ pé gbogbo tó bá fẹ́ ṣe ìjọba bá wa ṣe kí ni ìjọba bá wa ṣe Ọlọ́run wà pẹ̀lú.